kan tó jẹ́ kó dàbí ẹni pé àmúlùmálà ti ń wọnú ẹ̀ pàápàá jùlọ torí àwọn ìwé wa torí àwọn ìran tó ń bọ̀. Àkọlé ọ̀rọ̀ mi tòní ni mo pè ní àgbéyẹ̀wò àwọn àṣìpá òwe àti àṣìlò ọ̀rọ̀. Gbogbo yín lẹ mọ̀ tí ń jẹ́ òwe tí ó jẹ́ ohun ẹnu àwọn àgbà, àkójọpọ̀ àwọn ètò àti ìrírí lóríṣiríṣi tá à ń lò ní gbogbo ọ̀nà. Àṣìlò ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ọ̀tọ̀ ni ìtumọ̀ tí wọ́n ní, ọ̀tọ̀ ni báwọn èèyàn kan ṣe ń lò ó, ọ̀tọ̀ ni bó ṣe yẹ ká ṣe lò ó, ọ̀tọ̀ ni nǹkan táwọn èèyàn sọ. Àwọn ọ̀rọ̀ kan lè wà tó jẹ́ pé ẹ ti gbé ìtumọ̀ wọn fúnra wọn ṣùgbọ́n kó lè bá a là dáadáa torí pé kí ni ìyá akọ́mọlédè wà ní àyè fún yín. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo máa kọ́ wa lónìí ó ní ìpèdè kan ó wọ́pọ̀ pàápàá jùlọ láàrin àwọn olólùfẹ́ méjì. Wọ́n ní ìwọ tí mo fẹ́ràn èkùrọ́ lalábàákú ẹ̀wà. Ẹ dákun mo fẹ́ bi yín, ṣé ẹ mọ̀ tí ń jẹ́ èkùrọ́? Ó yẹ wò báyìí. Àpẹẹrẹ èkùrọ́, èso tá a máa ń rí lára igi ọ̀pẹ ní jẹ́ èkùrọ́. Ẹ dákun, kí ni èkùrọ́ àti ẹ̀wà ọ̀nà wo wọ́n gbà jọra wọn? Ṣé ẹ mọ̀ pé tá a bá ń dárúkọ àgbàdo nísìn àti ẹ̀wà ṣé ẹ mọ̀ pé wọ́n sún mọ́ra wọn? Ṣùgbọ́n ìbáṣepọ̀ wo ni ó wà láàrin èkùrọ́? Ó lẹ́ ń wò lójú ìwòran yìí. Èkùrọ́ èso ẹ̀yìn, ẹ ti mọ̀ èso ẹ̀yìn ní jẹ́ èkùrọ́. Ẹ dákun, kí ló wá gbà fi jọ ẹ̀wà tá a máa ń sè tá a máa ń jẹ? Ṣé ẹni kó yàtọ̀ síra wọn? Ibi tẹ́ ti mọ̀ pé nǹkan kan rújú nìyẹn. Àbọ̀ ẹ jẹ́ kí n tún fún yín torí ẹ̀ lẹ́fi ní ìyá akọ́mọlédè. Ìpèdè yẹn gangan ní tí Yorùbá ní lọ́kàn tí wọ́n ń sọ ni wípé èkùọ̀ lalábàákú ẹ̀wà. Èkùọ̀ lalábàákú ẹ̀wà. Ṣé wá rí èkùrọ́ tiẹ̀ tẹ́ ń wò yẹn? Èkùrọ́ yẹn òun ni èso igi ẹ̀yìn, òun ni alábàákú ẹ̀wà. Màá ṣàlàyé. Èkùrọ́ tẹ́ ń wò yìí òun ni alábàákú ẹ̀wà. Ṣé mọ̀ pé lára èkùrọ́ tí wọ́n bá fún un a máa ń rí àdí òróró lára rẹ̀? Àdí ẹ̀yàn tá a máa ń rí lára rẹ̀ yẹn òun la fi ń para. Ìtumọ̀ rẹ̀ ni pé alábàákú ẹ̀wà, beauty. Ìyẹn ni pé tá a bá ti fi para ara wo mọ̀ dán, ara wo jọ̀lọ̀, ara wa ò lẹ́wà. Ìyẹn lẹ́sọ̀ wípé èkùrọ́ eléyìí tẹ́ ń wò yìí ni alábàákú ẹ̀wà. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn tẹ́ mọ́ gbé fúnra, èkùọ̀ lalábàákú ti ẹ̀wà. Ẹ rí pé kòkòrò ẹ̀wà bẹ́ẹ̀ bá ṣá ẹ̀ lè rí ṣàtán. Bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀wà yẹn kódà bẹ́ẹ̀ gbé dẹ́nu báyìí ẹ sì mọ̀ bá ń bẹ̀. Yìí tí ń jẹ́ àbákú rẹ̀ nìyẹn torí pé kòkòrò ẹ̀wà ó máa ń wà lára ẹ̀wà nígbà tẹ́ bá dìínú àpò àbẹ̀gbénu lé. Yóò wà bẹ́ẹ̀ tẹ́ fi ṣá yóò sàpamọ́ sínú rẹ̀. Ẹ tún ṣe ẹ̀wà yẹn yóò jiná ẹ̀yìn látà ẹ fèpo sí yóò sì wà ń bẹ̀ títí tí ó fi di ẹnu yín. Èyí tí ń jẹ́ pé èkùọ̀ dòdòdò lalábàákú ẹ̀wà. Èkùrọ́ lalábàákú ti ẹ̀wà. Ṣàlàyé mi yé yín. Àwọn àgbésíra tá à ń ṣe nìyẹn o. Àwọn àṣìlò òwe tẹ́ ń ṣe ni mo ti ṣàlàyé yẹn. Látòní lọ ẹjọ́ mọ yé wọn pé ìyá akọ́mọlédè ti kọ́ yín lórí ètò akọ́mọlédè pé èkùọ̀ lalábàákú ẹ̀wà. Èkùrọ́ lalábàákú ẹ̀wà. Ẹ jẹ́ kí n ṣèyẹn léní. Ẹ jẹ́ tẹ̀síwájú. Àwọn ọ̀rọ̀ míì náà tún wà tá a máa ń sọ láàrin ara wa pàápàá jùlọ nínú ìtàkùrọ̀sọ. Àgàgà àwọn tó jẹ́ pé ṣẹ̀mọ̀ àwọn kan àmúlùmálà èdè ni wọ́n gbọ́ Yorùbá tíntín, wọ́n gbọ́ èbò díẹ̀ náà wọ́n wá nílé dúró lójú kan pé èdè eléyìí làwọn ti ẹ̀gbọ́n yanjú pàápàá jùlọ èdè abínibí wọn. Ẹ jẹ́ kí n ti fún yín lápẹẹrẹ míì. Gbogbo yín lẹ mọ̀ oúnjẹ tí ń jẹ́ mọ́ínmọ́ín. Ọ̀lẹ̀ ni Yorùbá pé mọ́ínmọ́ín tá a mọ́ pọ́nú ewé o, ìgbàlódé ló bí o. Kẹ́ mọ́ fi ike ṣe mẹ́mẹ́, kẹ́ mọ́ fọ̀rá ṣe mẹ́mẹ́ o. Nílẹ̀ Yorùbá ewé là fi pọ́n mọ́ínmọ́ín wa. Tí wọ́n bá wá sọ wípé ẹ jẹ́ àṣẹ ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ o, ẹ jẹ́ àtò létòlétò ká ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ́. Ẹ dákun, kí ni ń jẹ́ pẹlẹbẹ lára ọ̀lẹ̀? Kò sí pẹlẹbẹ lára ọ̀lẹ̀. Ṣé rí bó bá ṣí ewé ọ̀lẹ̀ báyìí, ewé àkọ́kọ́ tẹ́ bá ṣí àbí kejì yẹn ẹ wà á rí àwọn ẹ̀wà yóò wá sásà àárín ewé òun ni wọ́n fi wá kọ́kọ́ mọ mú ìka báyìí, ìka lábẹ́ Yorùbá kọ́kọ́ mú tí wọ́n ìmọ̀ ti jẹ. Ìyẹn ni à ń pè ní lẹ́bẹ́. Kí mo pè é? Lẹ́bẹ́ ọ̀lẹ̀ ni, kì í ṣe pẹlẹbẹ. Tó bá ní nǹkan pẹlẹbẹ, nǹkan tó pẹlẹbẹ báyìí fúláàtì tó pẹlẹbẹ ní jẹ́bẹ̀. Ẹ dákun, ṣé pẹlẹbẹ ń bẹ lára ọ̀lẹ̀? Rárá. Ojúlówó tó yẹ kẹ́ ẹ mọ̀ sọ ni pé ká ti ibi lẹ́bẹ́ mú ọ̀lẹ̀ jẹ. Yẹn ni pé ká fẹ̀sọ̀ mú nǹkan ká bẹ̀rẹ̀ láti ibi kékeré ká tó máa fẹ̀ lójú. Ṣé ẹ tún ti dìyẹn náà mú látòní lọ? Ẹ mọ̀ sọ pé ẹ já ti ibi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Èmọ̀ wí bẹ́ẹ̀ mọ́. Ohun tẹ́ mọ̀ sọ ni pé ẹ̀jẹ̀ àti ibi lẹ́bẹ́ ká mú ọ̀lẹ̀ jẹ. Ṣé ẹ ti dì mú? Ẹgbẹ́jú kò lára ọ̀lẹ̀, wọ́n fẹ́ràn oúnjẹ lọ́pọ̀. Ẹ jẹ́ tẹ̀síwájú. Mo ń sọ fún yín àwọn àṣìlò ọ̀rọ̀, àṣìpá òwe táwọn kan máa ń lò nínú èdè Yorùbá. Ìkan tún wá wà, Ọlọ́run ní jẹ́ ká rí o. Kọ́nà má fẹ́ bí bá wa wí kó sì mọ́ fìyàn bá wa jà. Wọ́n ní ebi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́, ebi ọ̀fàgbà fọwọ́ mẹ́kẹ́. Àkọ́kọ́ ni pé tí wọ́n bá ní nǹkan ń jà
ṣé mọ̀ pé tí ó lọ sọ́kọ̀ wa ni pé bóyá èèyàn àbí ẹranko kan ń jà àbí bẹ́ẹ̀ ni ẹ dìyẹn mú. tó bá wá ní àgbà ẹ̀mẹ̀ tí ń jẹ́ àgbà nínú ilé, kí ni jẹ́ ẹ̀kẹ́ ilé sẹ́ẹ̀mọ́? ní tí jẹ́ ẹ̀kẹ́ ilé ni òpó tó wà lára ilé tó gbélé dúró, ìní jẹ́ ẹ̀kẹ́ ilé tí bí Yorùbá ṣe mọ̀ pé. ẹ dákun, ṣé ẹni tí ebi ń pa ṣé yóò wá lọ mú àwọn ẹ̀kẹ́ ilé lókè yóò wá mọ̀ fi gbára wọn ṣó ṣeé ṣe? ìyẹn lẹ́ fi mọ̀ pé òwe òun ó ti rújú, kìí ṣe bẹ́ẹ̀ ni Yorùbá ṣe ń pa. dípò bẹ́ẹ̀ yín dẹ́ sọ ni pé ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ilé. ẹ rí i pé tí àgbàlagbà tébi bá ń pa á, kò ní lè mọ̀ sunkún síta pé ebi ń pa òun o. ebi tí wọ́n ń pa yẹn ò ní jẹ́ kó lókun nínú débi tí ó lè fẹ́ rìn, débi tí ó lè fẹ́ ṣe nǹkan kan. yóò wá lọ dì mọ́ ẹ̀kẹ́ ilé yẹn báyìí, yóò wá fi ọwọ́ mu, yóò rọ̀gbọ̀kú lé ní tí ń jẹ́ pé ó fọwọ́ mu ẹ̀kẹ́ ilé ní kí ṣe pé ebi ọ̀jàjà. ebi a mọ̀ pa àgbà fọwọ́ mẹ́kẹ́, débi bá ti pa tó ti gbánú mú báyìí yóò wá fara ti ilé. bó bá jẹ́ ọmọdé ni yóò mọ̀ sunkún ni, ìyàtọ̀ ọbẹ̀ nìyẹn. ṣé ẹ tún ti dìyẹn náà mú? lórí ètò akọ́mọlédè náà la ṣe wà, à ń ṣe àgbéyẹ̀wò àwọn àṣìpa òwe, àṣìlò ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń jẹyọ nínú àwọn ìpèdè wa lójoojúmọ́. èwo lójúlówó, bó ni Yorùbá ti sọ gan, òun náà là ń ṣàgbéyẹ̀wò. ìyá akọ́mọlédè mo ṣì wà ní àyín, mo ń lọ kábọ̀ wá.